A tún kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lọ́sẹ̀ yìí. Distinct Radio tí Ọlọ́run gbé kalẹ̀ sí ìlú Dallas ní Amẹ́ríkà, ó ní a ti ń gbọ́ wa lórí ètò wákàtí ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn tí ó fi fún wa. A dúpẹ́ pé Ọlọ́run tún pa ẹ̀mí wa mọ́, ó tún dá wa sí di wákàtí yìí láti jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu. A yìn Olúwa lógo, a gbé e ga fún ọwọ́ agbára rẹ̀, a gbé e ga fún ìyanu rẹ̀. Ògo fún Ọlọ́run, a gbé yín ga, a yìn lógo, bàbá gbé yín ga o. Kí a tó bẹ̀rẹ̀ ohunkóhun, ẹ jẹ́ kí a tẹríba láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti láti yìn lógo. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, ní orúkọ Jésù, bàbá gbé yín ga o, a yìn lógo láti ìjẹjọ tí a ti túká lọ níwájú ara wa tí kò ń ṣe níwájú ọ̀rìn Ọlọ́run. A dúpẹ́ pé ẹ tún dẹ́ ẹ̀mí wa sí, ẹ pa wá mọ́ láti tún jẹ́ alábàápín nínú ètò tèní. Bàbá ẹ gbọ́ pẹ́ wa o, Jésù ẹ gbà yín wa. A dúpẹ́ ohun gbogbo tẹ́ ẹ ti ṣe fún wa, a dúpẹ́ fún àlàáfíà yín tí ẹ jogún fún wa, a dúpẹ́ bí ẹ ti bùkún fún wa, a dúpẹ́ oore ọ̀fẹ́ yín tó bá wa gbé títí di àkókò yìí. Bàbá ẹ gbọ́ pẹ́ o, a fi ètò wákàtí ìyanu a fi lé yín lọ́wọ́ lónìí. Bí a ó ṣe máa lọ, ẹ máa bá wa lọ. Ẹ ṣe atọ́kùn ètò yìí, ẹ jẹ́ alága níbẹ̀. A fẹ́ kí ẹ wá gbàdúrà wa, kí ẹ wá yà wá lẹ́nu. Ẹ̀yin ti ṣe ìlérí fún wa pé ètò wákàtí ìyanu yóò máa jẹ́ àsìkò ìyanu. Gbogbo ọkàn tó ń gbọ́ wa ní gbogbo àgbáyé ní wákàtí yìí, a fi wọ́n lé yín lọ́wọ́. Ẹ wá ṣe tó sí ìdáhùn ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Jésù. Ẹ wá gbàdúrà wa, ẹ yà wá lẹ́nu. Gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò yìí tí wọ́n ń ṣe àmì, bàbá ẹ gbàdúrà wọn, ẹ dì wá mú lópin gbogbo lónìí ká lè máa yìn lógo ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín. Ọba tó ń darí afẹ́fẹ́, Jésù tó ń darí afẹ́fẹ́, wá darí ayọ̀ mi síbi tí mo wà. Ọba tó ń darí afẹ́fẹ́, ọba tó ń darí afẹ́fẹ́, Jésù tó ń darí afẹ́fẹ́, wá darí ayọ̀ mi síbi tí mo wà. Ọba tó ń darí afẹ́fẹ́. Ọlọ́run yóò darí ayọ̀ wa síbi ayọ̀, yóò darí afẹ́fẹ́ ayé wa síbi ayọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A tún ti wà ní oṣù December tún ti ń tẹ̀síwájú. Oṣù kejìlá nínú ọdún 2004. Kì í ṣe nípa agbára wa, kì í ṣe nípa ọgbọ́n wa. Ọlọ́run ó dìídì dá wa sí títí di àkókò yìí fún ìdí kan ni. Torí náà ọpẹ́ àti ìyìn ó yẹ Ọlọ́run. Ìdí nìyí tí a fi ń láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló mú wa ṣe, kì í ṣe agbára wa, kì í ṣe ọgbọ́n wa. A yìn Ọlọ́run lógo. Àdúrà mi ni pé bí a ṣe bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀, a ó parí rẹ̀ pẹ̀lú ayọ̀. Oṣù kejìlá yìí Ọlọ́run yóò jẹ́ kí a sọ̀ láyọ̀. A ó bọ̀ sínú ọdún tuntun pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Gbogbo àwọn mọ̀fẹ́ wa, gbogbo ohun tó wọn ọkàn wa tí a ti ní ìjákulẹ̀ sí. Àdúrà mi ni pé kí oṣù yìí tó parí, kí ọdún yìí tó parí, Ọlọ́run yóò yà wá lẹ́nu, yóò fi ohun tí a fẹ́ yóò fi lé wa lọ́wọ́, yóò gbé wa ga, yóò yà wá lẹ́nu nínú gbogbo ọ̀nà wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìṣe wa, àwọn tí ó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, a ó tètè máa sọ bí a ṣe ń gbọ́ ètò wákàtí ìyanu. Tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, DNC Radio ó jẹ́ internet radio. Gbogbo àgbáyé ni a ti ń gbọ́ wa, kò síbi tí wọ́n ti ń gbọ́ wa lábẹ́ ọ̀run. Tí a bá fẹ́ gbọ́ wa, ọjọ́ Sátidé ni ètò wákàtí ìyanu ló máa ń wáyé. Àwa tí a wà ní ìlú Amẹ́ríkà, aago 10 Central Time
ìyẹn jẹ́ aago mọ́kànlá Eastern Time. ìyẹn ni pé gbogbo àwa tí a wà ní Central Time bíi Texas, àwa tí a wà ní gbogbo agbègbè bẹ̀yẹn ìyẹn ní Central Time aago 10, àwa tí a wà ní Eastern Time aago 11 ni a ó máa gbọ́ wa. Nọ́mbà tí a ń tẹ̀ láti fi pè wá tí a bá fẹ́ gbọ́ wa ó ní 857-232-0132. lẹ́ẹ̀kan sí 857-232-0132. àwa tí a wà ní London ní Nàìjíríà ní ọjọ́ sátidé kan náà ni a ó máa gbọ́ wa aago 5 sí aago 6. nǹkan tí a nílò láti ṣe ni kí a fi international number wa síwájú nọ́mbà tí a sọ fún wa lẹ́ẹ̀kan, ìyẹn 857-232-0132. a ó sì máa gbọ́ wa. tí a bá fẹ́ gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì, a lè lọ sí wẹ́bsáìtì Distinct Radio. ohun tí a ó tẹ̀ www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí lórí wẹ́bsáìtì wa www.distinctradio.com. àwa tí a bá fẹ́ gbọ́ wa lórí device wa, bóyá lórí àwọn application wa ni a lè lò, lórí tablet wa ni, lórí iPad wa àbí lórí smartphone wa, nǹkan tí a ní láti ṣe ni ká fi TuneIn app, application tí a mọ̀ ní TuneIn app, ẹ jẹ́ kí a fi sórí device wa. tí a bá ti fi sí ká wá DNC Radio, a máa gbọ́ wa kétékété. bákan náà ẹ jẹ́ kí a máa rántí pé ètò wákàtí ìyanu àtúntẹ̀ rẹ̀ ó máa ń wáyé ní ọjọ́ Sunday fún àwa tí a wà ní Amẹ́ríkà, aago 9 Central Time, aago 10 ìyẹn Eastern Time. àwọn àkókò tí a lè gbọ́ wa nìyí. bákan náà à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu, à ń fẹ́ onígbọ̀wọ́ àwa tí a ti ń jẹ àǹfààní ètò wákàtí ìyanu. a fẹ́ kí a jẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí. tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún ètò yìí, owó kékeré ni. a lè ra bóyá bí ìṣẹ́jú 15, a lè ra 30 ìṣẹ́jú, a lè ra ìṣẹ́jú 5, owó kékeré ni. tí a bá fẹ́ polówó ọjà wa, a lè polówó ọjà wa níbẹ̀. tí a bá fẹ́ gbé iléeṣẹ́ wa lárugẹ, bóyá a fẹ́ polówó iléeṣẹ́ wa ni, àǹfààní wà fún wa. ìpolówó tá a bá fẹ́ ṣe, bóyá ní program kan tá a fẹ́ ṣe, ètò kan ń bọ̀ níwájú, a fẹ́ polówó rẹ̀, a lè lo DNC Radio láti polówó rẹ̀. ohun tí a ní láti ṣe ni pé ẹ jẹ́ kí a kàn sí onígbọ̀wọ́ ètò. onígbọ̀wọ́ ètò àwọn ni ọ̀gbẹ́ni KC Badru. tí a bá ti pè wọ́n ní orí nọ́mbà yìí 952-212-6527. nọ́mbà onígbọ̀wọ́ ètò 952-212-6527. owó kékeré ni wọ́n máa gbà lọ́wọ́ wa, kì í ṣe owó ńlá rárá. àǹfààní nìyí, a ti sọ fún wa, DNC Radio ti di gbogbo ti àgbáyé. kò síbi tí wọ́n ti ń gbọ́ wa, kò síbi tí wọ́n ti ń pè wá. ẹ jẹ́ kí a kàn sí olóòtú ètò àti onígbọ̀wọ́ ètò ní nọ́mbà tí a sọ fún wa yẹn, owó kékeré. àti a bá fẹ́ ṣe jíngù, wọ́n á bá wa ṣe pẹ̀lú owó kékeré. tó ní jẹ́ kí a kàn sí wọn. à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ṣe ń dá sí ọ̀rọ̀ rẹ̀. gẹ́gẹ́ bí ìṣe wa, orí ọ̀rọ̀ tí a ó tún máa yẹ̀wò níjẹjọ, orí ọ̀rọ̀ tí a yẹ̀wò ni agbára àdúrà apá kìíní. lónìí yìí a máa tẹ̀síwájú lórí agbára àdúrà apá kejì. a sọ fún wa yìí pé Ọlọ́run ń retí wa kí a bá òun rìn nípa àdúrà. àdúrà ni ọ̀pá Kristẹni láti bá Ọlọ́run rìn. ọ̀nà tí a lè fi bá Ọlọ́run rìn òun ni nípa àdúrà. Ọlọ́run ń retí wa, ó fẹ́ kí a bá òun rìn, ó fẹ́ kí a gba àdúrà sóhun, ó fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ òun. Ọlọ́run ń retí ká máa yin òun. kì í ṣe nígbà tí a bá bọ́ sínú ìṣòro nìkan ni a máa rántí Ọlọ́run. a ń láti máa bá Ọlọ́run rìn lójoojúmọ́. nígbà tí a bá jí, a ń láti gbàdúrà sí Ọlọ́run. gbogbo ohun tí a bá dáwọ́lé tó yọrí sí rere, a ń láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ń láti máa yìn. tá a bá rin ìrìn àjò, a ń láti máa yìn nínú ọkọ̀ wa. nígbà tí a bá ń rin ìrìn àjò àbí tí a ń lọ síbi iṣẹ́, ẹ ká máa fi ọkàn wa gbàdúrà nínú ẹ̀mí kì í ṣe nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ nìkan ni a máa rántí Ọlọ́run, làá wà bẹ̀rẹ̀ sí ní sá kiri láti gba àdúrà. Ọlọ́run ń retí ká máa bá òun rìn ní ojoojúmọ́. ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀, torí pé ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 16 ó sọ fún wa yìí pé
iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe lé agbára lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe, báwo la fẹ́ jẹ́ olódodo sí Ọlọ́run? Ọ̀nà láti jẹ́ bẹ́ẹ̀ ni kí a máa bá rìn nípa àdúrà lójoojúmọ́. Ọlọ́run tí ó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà wa, kò ní fi wá sílẹ̀. So lónìí a ó tún máa tẹ̀síwájú nípa lórí ọ̀rọ̀ agbára àdúrà apá kejì. Lọ́sẹ̀ tó kọjá a sọ ohun tí àdúrà ń ṣe. Kí ni àdúrà? Àdúrà ni ọ̀nà láti bá Ọlọ́run rìn. Àdúrà ni láti kó ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run. Àdúrà ni láti máa yin Ọlọ́run. Àdúrà ni ó jẹ́ ọ̀rọ̀ bàbá sí ọmọ. Àwa gẹ́gẹ́ bí ọmọ, Ọlọ́run jẹ́ bàbá sí wa. Torí náà a ń láti máa bá a rìn. Nígbà tí a bá ń gbàdúrà, tí a ń yìn lógo, tí a ń tú ọkàn wa sí lọ́sàn-án lóru ní gbogbo ìgbà, ìyẹn ni a sọ pé à ń gbàdúrà. Àwa sọ pé agbára ó wà nínú àdúrà. Àyẹ̀ díẹ̀ wò nínú Bíbélì àwọn tí wọ́n lo agbára àdúrà àti ọ̀nà tí àwa náà fi lè lo agbára àdúrà. So lónìí a ó máa tẹ̀síwájú nínú agbára àdúrà apá kejì. Ọ̀sán jẹ́ kó sọ mí sọ́wọ́. Ọlọ́run alẹ́ yìí ọ̀nà mi là. Ọ̀sán jẹ́ kó sọ mí sọ́wọ́. Alẹ́ yìí ọ̀nà mi là. Ó jẹ́ lówùúrọ̀ Ọlọ́run tàbí láṣálẹ́. Ó jẹ́ ṣálẹ́ ni tàbí lówùúrọ̀. Bàbá gbére mi kò mí, Ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi. Mo jí lówùúrọ̀ yìí ó jẹ́ kí n báre pàdé. Ibikíbi tí mo lè wà, Ọlọ́run mi ṣàánú ayé mi. Àyíkáyé tí mi lè wà, Ẹlẹ́dàá mi ṣàánú ayé mi. Ṣàánú ayé mi, má jẹ́ kán ròkú mi lọlé. Ṣàánú ayé mi, má jẹ́ kán ròkú mi jáde. Ẹnu iṣẹ́ mo wà yìí, Ọlọ́run mi ṣàánú ayé mi. Ọ̀sán o, Ọlọ́run jẹ́ kó sàn mí sọ́wọ́. Jẹ́ kó sàn mí sọ́wọ́, kó sàn mí sọ́wọ́. Àìkú balẹ̀ ọ̀rọ̀ mú tọrọ lọ́dọ̀ rẹ̀. Ọ̀sán yìí jẹ́ kó sàn mí sọ́wọ́. Alẹ́ yìí kọ́nà mi là. Ọlọ́run bó jẹ́ lówùúrọ̀ tàbí láṣálẹ́. Bó jẹ́ ṣálẹ́ o tàbí lówùúrọ̀. Bàbá gbére mi kò mí, Ọlọ́run mi gbáyọ̀ mi bọ̀ wá fún mi. Mo jí lówùúrọ̀ yìí ó jẹ́ kí n báre pàdé. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, ọlọ́jọ́ kọjọ́ ọjọ́ lọ. Bàbá wọ́jọ́ orí mi, ètè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, má jẹ́ ń wáyé asán. Torí bùkátà ń bẹ lọ́rùn mi, àwọn àbúrò yapa lẹ́yìn mi. Èmi ò dẹ̀ fẹ́ ṣẹ́rù ẹgbẹ́ mọ́. Pọ́psí mi ń retí ògo rẹ̀. Ọlọ́run mọ́msí mi ń retí ògo rẹ̀. Èmi ọmọ aláṣẹ o, bàbá mi ló pàṣẹ. Ẹ ṣé ẹ̀yin olórin ẹ̀mí wa, a kí yín káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Distinct Radio náà ni a ti wà tí ẹ ti ń gbòòrò wa. Orúkọ mi ni Gideon Òjó. Abala ọpẹ́ òun ni a wà. Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé ìwé mímọ́ ní jẹ́ kí ọpẹ́ rẹ kí ó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Bó tilẹ̀ pé à ń sọ̀rọ̀ nípa agbára àdúrà apá kejì. Tí a bá ń gbàdúrà sí Ọlọ́run, ọpẹ́ wa ń láti ju ìbéèrè wa lọ. Kì í ṣe nígbà tí a bá ní wàhálà àbí tí a bá ní ìdààmú àbí bíbéèrè lọ́wọ́ Ọlọ́run nìkan ni. Ṣùgbọ́n kígbà tí a bá ń gbàdúrà sí Ọlọ́run, ọpẹ́ wa ń láti máa ju àdúrà wa lọ. Àdúrà wa lọ ń láti máa ju àdúrà wa lọ. Torí pé àdúrà òun ni ẹbọ
ọ̀nà tí a fi lè bá Ọlọ́run sọ̀rọ̀. Tí a bá sì ń bá Ọlọ́run sọ̀rọ̀, ọpẹ́ wa ó yẹ kó máa pọ̀ ju ìbéèrè wa lọ. Àdúrà lẹbọ, àdúrà lẹbọ mi, àdúrà lẹbọ mi, ojoojúmọ́ ní òru, àdúrà lẹbọ mi, àdúrà lẹbọ, àdúrà lẹbọ mi, àdúrà lẹbọ mi, ojoojúmọ́ ní òru, àdúrà lẹbọ mi. Àdúrà ló yẹ kó jẹ́ ẹbọ wa sí Ọlọ́run. A máa gbàdúrà sí Ọlọ́run, ká sì máa dúpẹ́ kí ọpẹ́ wa kó máa ju ìbéèrè wa lọ. Mo lọ sí òde kan ní àìpẹ́ yìí, ẹnìkan tó ti ń wojú Ọlọ́run fún ọmọ, nígbà tí Ọlọ́run sì máa ṣe fún, ó rí pé Ọlọ́run aláàánú ni, kò kí ń fi àwọn ènìyàn rẹ̀ sílẹ̀. Ó bí ìbẹta, ìgbà tí ó sì bí ìbẹta, wọ́n ní kí ìyá ọlọ́mọ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orin tí ìyá ọlọ́mọ kọ, ó kọ báyìí pé ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe, ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe, mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ̀mọ́ gbẹ́jọ́, ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe, ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe, ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe, mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ̀mọ́ gbẹ́jọ́, ọpẹ́ mẹ́ta lèmi ó ṣe. Fẹ́ kí ìwọ náà kó wo wájú rẹ, bójú wo ẹ̀yìn, wo agbègbè rẹ, ọpẹ́ mélòó ló ṣe sí Ọlọ́run. A tún ti wà nínú oṣù December báyìí. Ọlọ́run ló dá ẹ sí, ló dá mi sí títí di àkókò yìí. Láti bẹ̀rẹ̀ ọdún à ń ké pé ó sì ń dá wa lóhùn. Kì í ṣe pé a mọ̀ ọ́ ṣe, ṣùgbọ́n torí agbára Ọlọ́run tó wà lórí rẹ̀, torí àánú rẹ̀ tó wà lórí wa, òun ló fi dá wa sí títí di àdúrà, títí di àkókò yìí. Torí náà yẹ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà. Àdúrà ó ní ẹbọ sí Ọlọ́run. Ó máa ṣeun, 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 tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ó máa ṣeun Ọlọ́run ayọ̀, ó máa ṣeun Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ó máa ṣeun Ọlọ́run ayọ̀, ó máa ṣeun Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ọlọ́run dá wa lọ́lá torí pé ó fi ọ̀nà àdúrà ó fi hàn wá. Ọ̀nà àdúrà, nínú àdúrà wa à ń láti máa dúpẹ́ kí Ọlọ́run kó sì máa gbọ́pẹ́ wa. Torí ọ̀kan ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọ̀kan ni ká yin Ọlọ́run lógo, òmíràn ni kí ó gba ọpẹ́ wa. Ọlọ́run yóò gba ọpẹ́ wa. Gbọ́pẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa ré, sára rẹ̀ náà rè, bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Gbọ́pẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa ré, sára rẹ̀ náà rè, bí o ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Ọlọ́run yóò gbọ́ ọpẹ́ wa. A ní láti máa la ẹnu wa ká máa dúpẹ́ ní gbogbo ìgbà. A ní láti máa ní lọ́kàn wípé kò sí ohun tí a lè ṣe ju kí a gbàdúrà sí Ọlọ́run nínú àdúrà wa, ká máa dúpẹ́. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ lónìí, a yìn ọ́ lógo bàbá, a gbé ọ̀gá fún ọwọ́ agbára yín tí ẹ fi gbé wa ró títí di àkókò yìí. Ẹ jẹ́ ká wo wájú wa, ká wo ẹ̀yìn wa, ká wo agbègbè wa, ibi tá a dé lónìí. Ọlọ́run ló jẹ́ kí ó ṣeé ṣe. Torí náà Ọlọ́run ń tọ́jú wa, ọwọ́ agbára rẹ̀ kúrò nínú ayé wa. Bí a bá ń sùn, Ọlọ́run wà pẹ̀lú wa, ó fi àlàáfíà pípé fún wa. À ń sùn, à ń jí láyọ̀. Ẹlòmíràn ti ojú oorun dójú ikú, ṣùgbọ́n àwa jí lówùúrọ̀ yìí, a wà ní ara líle, a sì ní àǹfààní láti bá Ọlọ́run rìn. Oore ọ̀fẹ́ ńlá ni. Ìtọ́jú Ọlọ́run kò kúrò nínú ayé wa. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi, Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ogun ayé ìbá borí mi. Ogun ayé ò bá ti borí wa bí kò ṣe pé a ní Ọlọ́run, ìtúwẹ́ pé ó fi àánú rẹ̀ ó fi dá wa sí. Tí a bá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àánú rẹ̀ lásán ó tó láti máa dúpẹ́, torí àánú rẹ̀ ló fi dá wa sí, ló fi gbé wa ró. Torí náà a ní láti máa gbin òdodo ìdúpẹ́ wa lórí ilẹ̀ àdúrà sí Ọlọ́run.
tá a bá wo wájú tí a wo ẹ̀yìn tí a bá wo agbègbè wa, a ó rí pé ọpẹ́ wa ìṣẹ́jú ló yẹ kó máa jẹ́. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó ṣe ohun gbogbo tó ń ṣe. Ẹ ká dúpẹ́, ká máa yìn lógo fún ohun gbogbo tó ń ṣe lórí wa ni, lórí ọkọ, lórí aya, lórí ọmọ wa, lórí iṣẹ́ wa, lórí òwò wa, lórí ibi tá a lára sí, ibi tá a léèyàn sí, ohun tá a ní tó ń mí àti tí ò mí, ilé wa, ọ̀nà wa. Ẹ ká máa yìn lógo, ká máa gbé ga, ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore tí Ọlọ́run ń ṣe, ìtaari àti ìtaari. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń gbàkóso ayé wa, kó jẹ́ ká rí ìdààmú, jẹ́ ká rí wàhálà fún gbogbo ìrìn àjò ayé wa. À ń wọlé, à ń jáde láyọ̀ àti àlàáfíà. Ká dúpẹ́ fún rírí jẹ, rírí mu, dídáṣọ bo òhò wa, àṣírí wa kò tú kó tó bò. Ẹ ká máa yìn lógo, ẹ ká máa gbé ga, ká máa gbé ga, ká máa gbàdúrà sí nígbà gbogbo láì sinmi àti láì ṣe àárẹ̀ fún gbogbo tí ó ń ṣe nínú ayé wa nígbà gbogbo. Ká máa dúpẹ́ pàápàá jùlọ ibi tó ràn wá lọ́wọ́ dé títí di àkókò yìí. Ọlọ́run fẹ́ kí a wá sọ́dọ̀ òun pẹ̀lú àdúrà. Ìdí nìyí ó fi sọ nínú ìwé Matthew orí 11 ẹsẹ̀ 28. Matthew 11:28 ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù rúwo lé lórí. Báwo la ṣe fẹ́ wá sọ́dọ̀ Ọlọ́run? Nípa àdúrà ni, nípa àdúrà. Nígbà tí a bá sì gba àdúrà sí Ọlọ́run, a ó máa dúpẹ́. Torí náà ẹ jẹ́ ká wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹrù tí a lè dìlé wa lórí, wàhálà tó lè wà kó ń wà nínú ayé wa, ká máa wá síwájú rẹ̀, ká máa ro ohunkóhun tó wà níwájú wa, ká ṣáà máa dúpẹ́, ká máa yìn lógo. Nípa dídúpẹ́, Ọlọ́run ṣetán láti mójútó gbogbo wàhálà ayé wa, ogun ayé wa. Báwo la fẹ́ wá sọ́dọ̀ Ọlọ́run? Ọ̀nà tí a fi lè wá sọ́dọ̀ Ọlọ́run òun ni nípa àdúrà. Ọlọ́run yóò gba àdúrà wa. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bó ṣe ń jẹ́ Ọlọ́run tó, bẹ́ẹ̀ ló ṣe ń bójútó wa, bẹ́ẹ̀ ló ṣe ń gbọ́ àdúrà wa. Òun ló dá wa sí títí di àkókò yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun dáradára tí ó ṣe fún wa, ohun tí ó mú ojú wa là kọjá, bó di ọwọ́ ìṣùmù, kò jẹ́ kí ọwọ́ ọ̀tá kó ká wa. Ẹ ká máa gbé ga, ẹ ká máa yìn lógo, ẹ máa gbé ga, ẹ máa yìn lógo fún ohun gbogbo tí ó ń ṣe nínú ayé wa. Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. Nígbà tí a bá ti ń gba àdúrà sí, yóò máa gbọ́ ẹ̀bẹ̀ àdúrà wa. Gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa Ọlọ́run yóò máa gbọ́, yóò dì wá nú. Agbára ọwọ́ agbára rẹ̀ yóò wà nínú ayé wa. Ẹ ká máa dúpẹ́, ẹ ká máa gbé ga, ẹ ká máa gbé ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa wa, bàbá wa, a yìn yín lógo lẹ́ẹ̀kan sí. A fi ògo fún orúkọ mímọ́ yín, a gbé orúkọ yín ga torí pé kò sí ẹlòmíràn tí ó ní agbára bí yín, kò sí ẹlòmíràn tí ó dé ọ̀run ayé àti ọ̀run ó wà ní abẹ́ àkóso yín. Agbára yín àti ọwọ́ yín, àánú yín òun lẹ fi dá wa sí. Bàbá ẹ gbọpẹ́ wa o. Jésù ẹ gbà yín wa. A yìn yín lógo fún ohun gbogbo. A dúpẹ́ fún ètò wákàtí ìyanu ètò ń tẹ̀síwájú. A dúpẹ́ fún ohun gbogbo ọkàn kan tí ó ń gbọ́ ètò náà ní gbogbo àgbáyé. Àwa yìn yín lógo o. A gbé yín ga o. Ẹ̀yin lẹ jẹ́ kó ṣeé ṣe fún wa o. A ò ní agbára mìíràn, a ò ní Ọlọ́run mìíràn. A gbé yín ga fún ohun gbogbo. A yìn yín lógo. A dúpẹ́ o. Bàbá yín, bàbá ẹ ṣé, alágbára ẹ ṣé, a dúpẹ́ ẹ ṣé ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín. Agbára àdúrà apá kejì yóò máa tẹ̀síwájú. Èmi ò fẹ́ bànújẹ́ rárá, bàbá mi ló pàṣẹ. Èmi ò fòṣì láyé mi, bàbá mi ló pàṣẹ. Èmi ò fẹ́ bànújẹ́ rárá, bàbá mi ló pàṣẹ. Èmi ò fòṣì láyé mi, bàbá mi ló pàṣẹ. Èmi ọmọ aláṣẹ o, bàbá mi ló pàṣẹ. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, alọ́jọ́ kọjá ọjọ́ ń lọ. Bàbá wọjọ́ orí mi, tètè ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, má jẹ́ wáyé asán.
torí bùkátà ń bẹ lẹ́yìn mi àwọn àbúrò yapa lẹ́yìn mi èmi ò dẹ̀ fẹ́ ṣẹ́rù ẹgbẹ́ mọ́ mọ́mísí mi retí ògo rẹ̀ mọ́mísí mi retí ògo rẹ̀ èmi ọmọ aláṣẹ o bàbá mi ló pàṣẹ. èmi ò fẹ́ bànújẹ́ rárá bàbá mi ló pàṣẹ. èmi ò fòṣì láyé mi bàbá mi ló pàṣẹ. ayé mi máa dọwọ́ rẹ Jèhófà o tọmọlẹ sọ́nà mi. ayé mi máa dọwọ́ rẹ Jèhófà o tọmọlẹ sọ́nà mi. ọlọ́run àyànṣá mo fi bẹ̀rẹ̀ ọdún yìí o. má jẹ́ kí ìbànújẹ́ parí ọdún yìí o. àyànṣá mo fi bẹ̀rẹ̀ à ń tẹ̀síwájú lórí ètò wákàtí ìyanu the Synth Radio òun náà ni a wà. lọ́sẹ̀ tó kọjá a jíròrò lórí agbára àdúrà apá kìíní. lónìí à ń tẹ̀síwájú lórí agbára àdúrà apá kejì. a ti sọ ìtumọ̀ àdúrà fún wa a sì ti sọ àwọn agbára tó wà nínú àdúrà. a ó tún tẹ̀síwájú láti ṣe àkíyèsí àwọn tí Ọlọ́run gbọ́ àdúrà wọn tí wọ́n gba àdúrà sí Ọlọ́run. Daniel ó gba àdúrà sí Ọlọ́run. a rí pé gbogbo ipá ọ̀tá àdúrà Daniel ó borí. a gbé Daniel sínú ihò kìnìún ṣùgbọ́n kìnìún di ọ̀rẹ́ Daniel torí àdúrà Daniel. Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Mósè ó gbé àwọn ọmọ Ísírẹ́lì láti ilẹ̀ Egypt sínú aginjù fún 40 ọdún. a rí pé nípa agbára àdúrà Mósè àti Joshua Ọlọ́run mú wọn la oríṣiríṣi ìṣòro kọjá. bákan náà lẹ́yìn a sọ fún wa Áánà ó gbàdúrà bí wòlíì tilẹ̀ sọ pé ó ń jẹnu wúyẹ́wúyẹ́ ṣùgbọ́n ọkàn rẹ̀ ó ṣí sí Ọlọ́run ó gbàdúrà sí Ọlọ́run Ọlọ́run sì gbọ́ àdúrà rẹ̀. bákan náà Dáfídì gbàdúrà ó ṣẹ́gun Gòláyàtì. bákan náà ni arákùnrin kan tí a mọ̀ sí Kọ̀lọ́níọ̀s a ní pé ó súnmọ́ Ọlọ́run nípa àdúrà. Pọ́ọ̀lù wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu òun àti Peter wọ́n ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu nípa àdúrà. a rí pé Jésù Kristi fúnra rẹ̀ ó gba àdúrà ó sì borí. àdúrà ó jẹ́ kí ó ṣe oríṣiríṣi iṣẹ́ ìyanu tó wà nínú ìwé mímọ́ lónìí. torí náà gẹ́gẹ́ bí àwa onígbàgbọ́ àdúrà jẹ́ àṣírí agbára wa. àṣírí agbára wa. gbogbo ogun tí a bá fẹ́ jà a lè jà á lórí ìkúnlẹ̀ wa. ẹni pé tí a bá kúnlẹ̀ sí Ọlọ́run tí a rawọ́ ẹ̀bẹ̀ sí nínú àdúrà Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. a jẹ́ alágbára tí a bá wà lórí ìkúnlẹ̀ tí a sì gbàdúrà sí Ọlọ́run. agbára wa kò lópin. nítorí náà láti jẹ́ ẹni tí ń gba àdúrà láti jẹ́ kí àdúrà kí ó jẹ́ ìwà wa ẹnu wa àti orúnkún wa òun láti wólẹ̀ fún Ọlọ́run. ẹnu wa òun láti ṣiṣẹ́ láti sọ̀rọ̀ láti bá Ọlọ́run sọ̀rọ̀. oríṣiríṣi ìṣòro tó ń kojú wa a lè ṣẹ́gun rẹ̀ nípa àdúrà. nínú ẹ̀ṣẹ̀ la wà ni a fẹ́ bọ́ nínú rẹ̀ a ò lè bọ́ fúnra wa. ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run. ogun kan ń kojú wa ni a wà nínú ìdààmú a wà nínú ẹ̀ṣẹ̀ a wà nínú oríṣiríṣi ìṣòro a wà lójú kan náà ṣùgbọ́n a fẹ́ tẹ̀síwájú. ẹ jẹ́ kí a gba àdúrà. alágbára ni wá tí a bá wà ní orí ìkúnlẹ̀ wa. ẹ má jẹ́ ká gbàgbé láti máa gba àdúrà. Ọlọ́run ń retí àwọn tí yóò wà nípasẹ̀ àdúrà. Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà wa ju bí a ti rò lọ. kò sí ohun tí a lè ṣe láìsí àdúrà. ìwé Àìsáyà 58 orí kìíní Àìsáyà 58 ẹsẹ̀ kìíní ó ní kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ọlọ́run ṣetán láti gbọ́ wa yẹn tí a bá gba àdúrà sí. ọwọ́ rẹ̀ kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò di láti gbọ́ tiwa.
tó náà jẹ́ kí á mú láṣà láti máa gbàdúrà sí Ọlọ́run. Ìwé Àìsáyà orí 55 ẹsẹ̀ 6, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Ọlọ́run wà nítòsí wa ní gbogbo ìgbà. Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà wa. Ìwé Àìsáyà kan náà 65 ẹsẹ̀ 24, ó ní, yóò sì ṣe pé kí ìwọ tó pè mí, èmi ó dá ọ lóhùn, àti bí o ti ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́, èmi yóò gbọ́. Bí a ṣe ń ké pe Ọlọ́run tí a sì ń bá a sọ̀rọ̀ lọ́wọ́, Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, torí pé ọba aláàánú ni. Ó ṣetán láti gbọ́ àdúrà wa nígbàkúgbà tí a bá ti gba àdúrà sí Ọlọ́run. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò sì wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. Tí a bá tún wo ìwé orin Dáfídì sọ nínú orin 145 ẹsẹ̀ 18, 145 ẹsẹ̀ 18, Olúwa wà létí ọ̀dọ̀ gbogbo àwọn tí ń ké pè é, létí ọ̀dọ̀ gbogbo ẹni tí ń ké pè é lí òtítọ́. Ẹni pé a ní láti ké pe Ọlọ́run ní òtítọ́ kí Ọlọ́run kí ó tó lè gbọ́ àdúrà wa. Ó tún tẹ̀síwájú nínú ẹsẹ̀ 19 ẹsẹ̀ 19, ìyẹn Psalm 145 tí à ń kà lọ. Yóò mú ìfẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ ṣẹ, yóò gbọ́ igbe wọn pẹ̀lú, yóò sì gbà wọ́n. Torí náà Ọlọ́run ṣetán láti gbà wá tí a bá gba àdúrà sí. Ẹnìkan béèrè pé àwọn ti gbàdúrà títí Ọlọ́run kò gbọ́ àdúrà wọn. Kò sí ẹni tí Ọlọ́run kò ń gbọ́ àdúrà rẹ̀. Wíwà láyé rẹ̀ kì í ṣe nípa agbára rẹ̀. Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Dídáhùn àdúrà sí Ọlọ́run ó pín sí bí ọ̀nà 4 tí a ò ní àǹfààní láti lè ṣe àlàyé lórí rẹ̀. Ṣùgbọ́n kí ni àwọn àṣìṣe tí ìwọ gan ń ṣe, àbí kí ló yẹ kí o ṣe kí Ọlọ́run tó lè gbọ́ àdúrà rẹ̀? Àwọn nǹkan wọ̀nyí, nǹkan bíi 5 tí o bá yẹ ara rẹ wò nínú àwọn nǹkan 5 tí a ó dárúkọ yìí, tí o bá yẹ ara rẹ wò, tí o bá yẹsẹ̀ nínú ọ̀kan nínú rẹ̀, ó ṣeé ṣe kí Ọlọ́run kí ó má ti dá ọ lóhùn. Ṣùgbọ́n kò sí ẹni tí Ọlọ́run kò kì í dá lóhùn. Gẹ́gẹ́ mo dẹ̀ yé sọ lẹ́ẹ̀kan, ó tó bí oríṣi ọ̀nà 3 sí 4 tí àkókò bá gbà wá, a máa dárúkọ ọ̀nà bíi 3 sí 4 tí Ọlọ́run fi ń dá wa lóhùn. Ṣùgbọ́n yẹ ara rẹ wò ní àwọn nǹkan wọ̀nyí. Ìkíní, àwọn tí ó bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run máa ń dá lóhùn àdúrà. Ǹjẹ́ ìwọ bẹ̀rù Ọlọ́run? Àwọn tí ó bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run máa ń dá lóhùn àdúrà. Ǹjẹ́ ìwọ bẹ̀rù Ọlọ́run? Gẹ́gẹ́ bí ìwé tí a kà fún wa, Psalm 145 ẹsẹ̀ 19, yóò mú ìfẹ́ àwọn tí ń bẹ̀rù rẹ̀ ṣẹ, yóò gbọ́ igbe wọn pẹ̀lú, yóò sì ràn wọ́n lọ́wọ́. Ǹjẹ́ ìwọ bẹ̀rù Ọlọ́run? Yẹ ara rẹ wò. Òmíràn ni pé àwọn tí ó rẹ ara wọn sílẹ̀. Ǹjẹ́ ìwọ rẹ ara rẹ sílẹ̀? Tí o bá rẹ ara rẹ sílẹ̀, Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ. Ọlọ́run kò kì í gbọ́ àdúrà wọn tí ó gbéraga. Yẹ ara rẹ wò. Ǹjẹ́ o rẹ ara rẹ sílẹ̀? Ọ̀nà mìíràn tí o tún láti fi yẹ ara rẹ wò kí o tó lè sọ pé Ọlọ́run kò gbọ́ àdúrà rẹ, o ní láti jẹ́ mímọ́. Àwọn tí ó jẹ́ mímọ́, Ọlọ́run máa ń gbọ́ àdúrà wọn. Tí o bá jẹ́ mímọ́ níwájú Ọlọ́run, tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o ní ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, Ọlọ́run ní láti gbọ́ àdúrà rẹ. Torí náà yẹ ara rẹ wò. Àwọn mìíràn tí Ọlọ́run tún ń gbọ́ àdúrà wọn ni àwọn oníròbìnújẹ́ ọkàn. Tí a bá ka ìwé Psalm 34 ẹsẹ̀ 18, Olúwa ń bẹ létí ọ̀dọ̀ àwọn tí ń ṣe oníròbìnújẹ́ ọkàn, ó sì gba irú àwọn tí ń ṣe onírọ̀ra ọkàn là. Oníròbìnújẹ́ ọkàn ni pé ẹni tí ó hu ìwà ẹ̀ṣẹ̀, tó mọ̀ pé òun hùwà ẹ̀ṣẹ̀ yìí, tó sì ronúpìwàdà. Irú ẹni bẹ́ẹ̀ ni a pè ní oníròbìnújẹ́. Ìyẹn ni pé ẹni tí ó ronúpìwàdà nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. A rí pé ìdí tí Ọlọ́run fi fẹ́ràn Dáfídì, gbogbo ìgbà tí Dáfídì ṣẹ̀ sí Ọlọ́run, ó ronúpìwàdà, ó sì tọrọ ìdáríjì ní ọwọ́ Ọlọ́run. Lákòókò kan a gbọ́ pé ó bọ́ gbogbo aṣọ rẹ̀ sílẹ̀, ó fi eérú para, ó ń yí níwájú Ọlọ́run fún ìdáríjì ẹ̀ṣẹ̀. A rí pé Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Torí náà, ǹjẹ́ ìwọ jẹ́ oníròbìnújẹ́ ọkàn? Tó bá jẹ́ bẹ́ẹ̀, ó yẹ kí Ọlọ́run kí ó gbọ́ àdúrà rẹ̀. Ohun mìíràn tí o ní láti yẹ̀wò ni pé ǹjẹ́ o jẹ́ onípọ́njú olódodo níwájú Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ ni ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà nínú wọn.
àwọn tí ń pa òfin Ọlọ́run mọ́, gẹ́gẹ́ bí ìwé Jòhánù kìíní ṣe sọ, ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 22. Ọ̀pọ̀lọpọ̀ ni ìpọ́njú olódodo, ṣùgbọ́n Olúwa gbà nínú wọn gbogbo, ó gbà wọ́n nínú wọn gbogbo. Ìpọ́njú olódodo, tí o bá jẹ́ olódodo sí Ọlọ́run, nínú ìpọ́njú tí o bá wà, Ọlọ́run ṣetán láti gbà ọ́ kúrò níbẹ̀. Torí náà yẹ ara rẹ wò ní gbogbo àwọn ọ̀nà tí a ti sọ yìí. Tí o bá yẹ ara rẹ wò, tí o bá yege, ó yẹ kí Ọlọ́run gbọ́ àdúrà rẹ. Ohun mìíràn tí o lè máa fi rò pé Ọlọ́run kò gbọ́ àdúrà rẹ, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, ó ní pé dídáhùn àdúrà Ọlọ́run ó pín sí ọ̀nà bíi 3 sí 4. Ọ̀nà àkọ́kọ́ ni pé kí o gbàdúrà sí Ọlọ́run, kí Ọlọ́run sì gbọ́ àdúrà rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀nà àkọ́kọ́ ni. Ọ̀nà kejì ni torí pé Ọlọ́run ó jẹ́ Alpha àti Omega, ẹni tó mọ ọjọ́ iwájú, tó mọ gbogbo ayé rẹ, tó dá ọ̀run àti ayé ni, ó mọ ohun tí ó dára. Ọlọ́run lè má dáhùn béèrè àdúrà rẹ torí ìdí kan tí Ọlọ́run mọ̀. Torí náà Ọlọ́run lè dá a dúró, torí pé àdúrà ohun tí ò ń béèrè fún ó lè má wúlò fún ẹ, ó sì lè mú ọ dẹ́ṣẹ̀, àbí ò nílò ohun yẹn ní àkókò yẹn. Torí náà Ọlọ́run lè dá a dúró títí di àkókò kan. Torí náà o lè máa retí nígbà tí àkókò bá tó, tí Ọlọ́run mọ̀ pé ó yẹ fún ọ, Ọlọ́run lè ṣe fún ọ. Torí náà kò sí ẹni tí Ọlọ́run kò kí ń gbọ́ àdúrà rẹ̀, torí pé ọba aláàánú ni. Ṣùgbọ́n ohun tó máa pa wá lára, Ọlọ́run lè máa dáhùn rẹ̀, àbí ohun tí kò tí ì wúlò fún wa, àbí ohun tó lè mú wa kọsẹ̀ ní ìjọba ọ̀run, Ọlọ́run lè dá a dúró kí ó má ti jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Gbogbo nǹkan tí ó yẹ wá, tó yẹ ògo rẹ̀, Ọlọ́run yóò ṣe nínú ayé wa. Ní àkókò yìí, a ó tún tètè sáré yẹ ẹnìkan wò nínú Bíbélì tí Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀, yẹn àdúrà Jábésì. A sọ nípa ọkùnrin tí a mọ̀ sí Jábésì, tí ìtàn rẹ̀ wà nínú ìwé kìíní àwọn Kíróníkù, ìwé Kíróníkù kìíní orí 4 láti ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 10 ni a ó kà. Ìwé Kíróníkù kìíní orí 4 ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 9. Jábésì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. Ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábésì, wípé nítorí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. Ẹsẹ̀ 10. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì. Nígbà tí a ní ké pe Ọlọ́run Ísírẹ́lì, yẹn ni pé ó gba àdúrà wípé ìwọ ìbá jẹ́ bùkún mi nítòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbànújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó ń tọrọ ṣe. Àdúrà Jábésì ni. Àrípò gbàdúrà sí Ọlọ́run, torí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. A gbọ́ pé ọmọ ìbànújẹ́ ni, òbí rẹ̀ bí pẹ̀lú ìbànújẹ́. Èmi náà mọrú ìbànújẹ́ tí ó wà, mi mọrú ìṣòro tí ó wà, ṣùgbọ́n tí ó dájú ni pé tí o bá gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run ṣetán láti dáhùn ìbéèrè rẹ. Bí ó ṣe dáhùn àdúrà Jábésì, Ọlọ́run yóò dáhùn àdúrà rẹ. Ìbànújẹ́ tó wà nínú ayé rẹ, Ọlọ́run yóò jẹ́ kó dópin. Ohun tí ò ń létí ọwọ́ rẹ kò tí ì bá, Ọlọ́run yóò jẹ́ kó ṣeé ṣe. Ohun tó ń nàgà láti mú, Ọlọ́run yóò jẹ́ kó ṣeé ṣe. Kí ọdún yìí tó parí, Ọlọ́run yóò ṣèyanu nínú ayé rẹ. Ìbànújẹ́ ayé rẹ yóò dópin bí ìbànújẹ́ ayé Jábésì bí ó ṣe dópin. Ṣùgbọ́n o nílò ohun kan, o ní láti gba àdúrà sí Ọlọ́run. Kí ni àwọn ohun tí Jábésì ṣe? Ó yẹ kí a lè kẹ́kọ̀ọ́ lára Jábésì. A gbọ́ pé ó gbàdúrà sí Ọlọ́run, ọmọ ìbànújẹ́ ni, Ọlọ́run sì yí ipò rẹ̀ padà. Ohun àkọ́kọ́ tí Jábésì ṣe, ó ké sí Ọlọ́run Ísírẹ́lì. Ó ké sí Ọlọ́run Ísírẹ́lì. Irú Ọlọ́run wo ni wọ́n ń ké sí? Irú Ọlọ́run wo ló ń ké sí? Ǹjẹ́ o tilẹ̀ ń ké? Ǹjẹ́ o tilẹ̀ ń gbàdúrà? A gbọ́ pé Jábésì kò fọ̀rọ̀ ara rẹ̀ ṣeré, ó gbàdúrà sí Ọlọ́run. Ìwọ náà nílò láti gbàdúrà, torí a ti ń sọ láti ìjẹjọ pé agbára ó wà nínú àdúrà. Ìwọ náà láti ké sí Ọlọ́run, òun láti gba àdúrà. O sì gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú rẹ. Ọlọ́run ni òun láti gbàdúrà sí nípasẹ̀ Jésù Kristi. Ọlọ́run yóò sì gbọ́ àdúrà rẹ. Ìbéèrè tí Jábésì kọ́kọ́ béèrè ni pé bùkún mi nítòótọ́. Jábésì béèrè fún ìbùkún. Ìwọ náà yóò máa béèrè fún ìbùkún. Nígbà tí o bá gbàdúrà sí Ọlọ́run, tí o ti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tán, béèrè fún ìbùkún, Ọlọ́run yóò sì ṣe. Jábésì tún sọ pé sọ agbègbè mi di ńlá.
ìyẹn ni pé nínú àdúrà wa ń láti máa béèrè kí Ọlọ́run kí ó gbé wa ga kó sì mú wa ṣẹ́gun nínú gbogbo àdúrà wa. Ohun kẹta tí Jábésì tún béèrè ni ó ní kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. Tí ọwọ́ Ọlọ́run bá wà pẹ̀lú wa, a rí pé a ó jẹgun, a ó ṣẹ́gun, abẹ́ ààbò rẹ̀ ni a ó sì wà. Kò sí ohun tí yóò ṣe wá, abẹ́ òjìji rẹ̀ ni a ó sì wà. Torí náà nígbà tí a bá ń gbàdúrà, jẹ́ kí a máa rántí fún ààbò Ọlọ́run. Ohun kẹrin tí Jábésì béèrè, ó ní kí n má ṣe rí ibi tàbí ìbànújẹ́. Torí náà àwa náà nígbà tí a bá ń gbàdúrà, a máa gbàdúrà kí ààbò Ọlọ́run kó wà lórí wa. A má ṣe rí ibi, a má ṣe rí ìdààmú, a má ṣe rí accident, má ṣe rógun ọlọ́pàá, kí ọkàn wa kí ó balẹ̀. Ọlọ́run sì mú ohun tí ó ń tọrọ ṣẹ. Ọlọ́run yóò mú ohun tí ìwọ náà yóò máa tọrọ láti òní. Gbogbo ohun tí ó bá ń tọrọ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò máa ṣe, yóò gbọ́ àdúrà rẹ bó ṣe gbọ́ àdúrà Jábésì. Torí náà àṣírí agbára àdúrà ni láti kúnlẹ̀ láti gbàdúrà sí Ọlọ́run. Jábésì mọ̀ wípé Ọlọ́run kan ni ó wà, ó sì gba àdúrà sí, ó darí àdúrà rẹ̀ sí Ọlọ́run. Nígbà tí ìwọ náà bá ń gbàdúrà, darí àdúrà rẹ̀ sí Ọlọ́run, Ọlọ́run yóò sì gbọ́ àdúrà rẹ̀. Torí náà oríire rẹ ó wà nínú àdúrà tí o bá gbà. O ní láti la ẹnu rẹ láti gba àdúrà sí Ọlọ́run, kí Ọlọ́run kó ṣe ìyanu nínú ayé rẹ. Ìwé òwe orí 16, òwe 16 ẹsẹ̀ 3, ó ní ka iṣẹ́ rẹ lé Olúwa lọ́wọ́, a ó sì fi ìdí rẹ̀ múlẹ̀. Torí náà fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́, Ọlọ́run yóò fi ìdí iṣẹ́ rẹ múlẹ̀, yóò fi ọ̀nà rẹ múlẹ̀, yóò sì gbọ́ àdúrà rẹ. Tí o bá fẹ́ ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán, tí o sì fẹ́ gbé ìgbé ayé àlàáfíà, o ní láti mọ bí a ṣe ń kúnlẹ̀, bí a ṣe ń la ẹnu láti gba àdúrà. Agbára ó wà nínú àdúrà. Agbára ó wà nínú àdúrà gbígbà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò gbọ́ àdúrà wa. Bí a ṣe ń gbàdúrà sí, Ọlọ́run yóò máa dáhùn. Torí náà má yẹ ká fi àdúrà ṣeré. Ẹ jẹ́ kí a jẹ́ ẹni àdúrà. Kì í sì ṣe nígbà tí a bá wà nínú ìṣòro ni a ń láti máa gbàdúrà, láti máa bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run rìn nígbà gbogbo. Ọlọ́run fẹ́ àwọn tí yóò bá rìn nínú àdúrà. Ọ̀nà tí a fi lè ṣẹ́gun ayé nì, ọ̀nà tí a fi lè jogún ìjọba Ọlọ́run nì. Torí náà mo rọ̀ wá gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wa, ẹ má yẹ ká fi àdúrà ṣeré. Agbára ó wà nínú àdúrà. Agbára rẹ níwájú ẹ̀rí rẹ, fún mi lágbára rẹ, kí máa lò níwájú rẹ títí Jésù yóò fi dé. Elédùmarè lọ́ba aláṣẹ o, lọ́ba. Elédùmarè lọ́ba aláṣẹ, lọ́ba. Ọlọ́run àdùnmẹ̀ lọ́ba tó tún gbani o, lọ́ba. Elédùmarè lọ́ba aláṣẹ, lọ́ba. Elédùmarè lọ́ba aláṣẹ o, lọ́ba. Elédùmarè lọ́ba aláṣẹ, lọ́ba. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Ọlọ́run mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Mo lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Obìnrin ẹ̀ lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Ṣáwọn ọkùnrin ò lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Olórí ogun jù wọ́n lọ, mo lè ṣakọ. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Ọlọ́run mi jù wọ́n lọ, bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Àní mo lè ṣakọ ìgbàlà. Bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Bàbá mi jù wọ́n lọ, bàbá mi jù wọ́n lọ, mo lè ṣakọ. Ẹ káàbọ̀ padà sí orí ètò wákàtí ìyanu. DNC Radio náà ni a ṣì wà. Àkókò àdúrà sí Ọlọ́run, abala àdúrà sí Ọlọ́run ni a wà. Fàdúrà pọ́n mi lé, fàdúrà pọ́n mi lé, kí n yé ṣe wàhálà kiri. Fàdúrà pọ́n mi lé, fàdúrà pọ́n mi lé,
fàdúrà pọ́n mi lé kí n yé ṣe wàhálà kiri, fàdúrà pọ́n mi lé. Ọlọ́run yóò fi àdúrà pọ́n wa lé. Bí a bá ṣe ń gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. A ti sọ fún wa, àdúrà ni ọ̀pá Kristẹni tí a fi ń bá Ọlọ́run rìn. Nígbà tí a bá gbàdúrà sí Ọlọ́run, ó túmọ̀ sí pé à ń bá Ọlọ́run rìn, a sì ń ṣe àwọn ohun tí ó yẹ ká ṣe. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, àwọn ohun tí ó yẹ ká ṣe kí àdúrà wa kí ó gbà. Ẹ jẹ́ kí a bojú ẹ̀yìn ká wo àwọn nǹkan wọ̀nyí. Ǹjẹ́ a jẹ́ mímọ́ níwájú Ọlọ́run? Ǹjẹ́ a jẹ́ olódodo sí Ọlọ́run? Ǹjẹ́ à ń bá Ọlọ́run rìn? Ǹjẹ́ a dáríjì ọmọnìkejì wa? Ǹjẹ́ a nígbàgbọ́ pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ń láti yẹ̀wò kí Ọlọ́run kó tó lè gbọ́ àdúrà wa. A ń láti jẹ́ oníròbìnújẹ́ ọkàn. Ìyẹn ni pé ẹni tí ó ń ronú lórí ohun tí a ti ṣe. Tí a bá sì rí pé a ṣe àṣìṣe, ǹjẹ́ a bojú ẹ̀yìn láti ronú wo irú ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀, ká sì ronúpìwàdà, ká kúrò nínú ẹ̀ṣẹ̀ náà, ká tọrọ àánú lọ́wọ́ Ọlọ́run. Tí a bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí, Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa bí a bá ṣe ń gba àdúrà ní sí i. Torí pé àdúrà ní ń gbà, agbára kì í gbà. Ọ̀pọ̀ ló ti gba àdúrà tí kò rí èsì nítorí àwọn ìdí tí a ti sọ wọ̀nyí. Torí náà, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ẹ jẹ́ ká yẹ ayé wa wò. A rí pé a ṣe déédéé níwájú Ọlọ́run, kí a sì máa bá Ọlọ́run rìn. Ká má fi àdúrà ṣeré lọ́sàn-án, lóru, nígbàkigbà. Tí a ò bá mọ ohun tí a lè gbà ní àdúrà sí Ọlọ́run, iṣẹ́ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹnìkan sọ pé òun kò mọ àdúrà gbà. Gbà á bó bá ṣe rí. Torí pé ọmọ sí baba ni. Ọlọ́run ti mọ àìlera rẹ. Bí o bá ṣe rí, Ọlọ́run ti rí ọkàn rẹ. Bí o bá ṣe gba àdúrà, kí o tó gbà, Ọlọ́run ti rí èrò ọkàn rẹ, ó ti mọ mo fẹ́ rẹ, yóò sì máa ṣe. Kò dìgbà tí a bá sì fi oyin sẹ́nu, tẹ́nu wa bá dùn, ká tó lè sọ pé a gba àdúrà. Ọlọ́run mọ àìní wa, ó mọ bí ọkàn wa ṣe rí, ó mọ bí agbára wa ṣe rí. Bí a bá ṣe gbàdúrà sí Ọlọ́run, ó ń gbọ́, yóò sì ṣe. Torí náà, má jẹ́ kí a máa tún ṣe àtúnwí asán wípé àmì ò màdúrà gbà. Gbà á bí o bá ṣe rí láẹnu rẹ, gbàdúrà. Tí o bá mọ ohun tó o lè sọ, ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dídá ẹ sí, wíwà láàyè rẹ. Torí náà, a máa gba àdúrà ní àkókò yìí. Torí pé gbogbo ohun tó ń da ọkàn wa rú, òní Ọlọ́run yóò máa ṣe ìdáhùn sí. Gbogbo àárẹ̀ tó mú ọkàn wa àti gbogbo ohun tí kò jẹ́ kí ojútùú kó wá sí ayé wa, tí kò jẹ́ ká ní ìfọ̀kànbalẹ̀ bí ọdún ṣe ń parí lọ, Ọlọ́run yóò máa gbàdúrà wa, yóò sì wà pẹ̀lú wa. Àárẹ̀ mú ọ, ọkàn rẹ pàrúurú, sọ fún Jésù, sọ fún Jésù, ìbànújẹ́ dípò ayọ̀ fún ọ. Sọ fún Jésù nìkan, sọ fún Jésù, sọ fún Jésù, òun lọ̀rẹ́ tí yóò mọ̀, kò tún ṣọ̀rẹ́ àti iye kan bí rẹ̀. Sọ fún Jésù nìkan. Ẹ jẹ́ ká sọ fún Jésù nípa àdúrà. Ẹ jẹ́ ká sọ fún un. Àárẹ̀ mú ọkàn wa ni, ìbànújẹ́ wà lọ́kàn wa ni, à ń retí ohun kan lọ́wọ́ Ọlọ́run ni, a fẹ́ gbọ́kàn wa lé Ọlọ́run, a tilẹ̀ fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni. Ẹ ṣáà jẹ́ ká máa sọ fún Jésù. A ò lè sọ ẹ̀dùn ọkàn wa fún ọ̀rẹ́ kan àbí ẹbí kan, wọ́n já wa kulẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run aláàánú ni, kò jẹ́ já wa kulẹ̀. Torí náà, gbogbo ẹ̀dùn ọkàn rẹ, gbogbo tó ń dùn ọ́ lọ́kàn, ẹ jẹ́ ká máa sọ fún Jésù. Agbára ó wà nínú àdúrà. Ẹ jẹ́ ká máa gbàdúrà sí Ọlọ́run, yóò sì máa gbàdúrà wa. Torí náà, a ó máa gbàdúrà. Bí o ti ń gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run kò gbàdúrà rẹ. Bojú ẹ̀yìn, gbogbo nǹkan tí a ti dárúkọ, máa ṣe àtúnṣe nínú ayé rẹ. Ọlọ́run yóò máa gbàdúrà rẹ. Gbé Ọlọ́run sínú ayé rẹ. Bí Jábésì bó ṣe pe Ọlọ́run sínú ayé rẹ, wọn náà ní láti pe Ọlọ́run, wọn ní láti la ẹnu rẹ. Ipò tí mo wà kò tẹ́ mi lọ́rùn. Torí pé a pe Jábésì ní ọmọ ìbànújẹ́. Ìwọ náà wo ara rẹ pé ipò tí o wà kò dára. Nínú ìbànújẹ́ ló wà, nínú wàhálà ló wà, nínú ẹjọ́ ló wà. Tí o bá ti rí ara rẹ, tí o rẹ ara rẹ sílẹ̀, bí Jábésì ṣe rẹ ara rẹ̀ sílẹ̀, Ọlọ́run ṣetán láti gbọ́ àdúrà rẹ. Torí náà, máa gbàdúrà báyìí pé ìwọ Ọlọ́run, gbàdúrà pé ní orúkọ Jésù, ìwọ ọba aláàánú tí o gbàdúrà Jábésì,
mo dá yín mọ̀ gẹ́gẹ́ bí bàbá tí ó ń gbàdúrà, ẹ wá gbàdúrà mi bí ẹ ṣe gbọ́ àdúrà Jábésì. Ẹ jẹ́ ká máa gba àdúrà yìí papọ̀. Àwa tí a bá ní àǹfààní láti kọ sílẹ̀, a lè kọ sílẹ̀ àbí ká kọ sókàn àyà wa. Àdúrà tá a máa gbà láàrin àkókò yìí sí ọjọ́ mẹ́jọ nìyí. Ẹ sọ fún Ọlọ́run pé ìwọ ọba aláàánú tó gbọ́ igbe Jábésì, wá gbọ́ igbe mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Yí ipò mi padà láti inú ìbànújẹ́ sínú ayọ̀. Yí ipò mi padà láti inú ìbànújẹ́ sínú ayọ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbọ́ àdúrà mi bí o ti gbọ́ àdúrà Jábésì. Ẹ máa wí bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Ìwé Àìsáyà 65 ẹsẹ̀ 24 ó ní yóò sì ṣe pé kí ìwọ tó pè mí, èmi yóò dáhùn. Sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ bẹ́ẹ̀, kí n tó pè yín Ọlọ́run, ẹ máa dá mi lóhùn. Ẹ ti mọ ọkàn mi, ẹ máa dá mi lóhùn. 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 Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bákan náà ìwé Àìsáyà 55 ẹsẹ̀ 6 ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Sọ fún Ọlọ́run pé gẹ́gẹ́ bí ẹ ṣe wà nítòsí lónìí, ẹ wá dáhùn ìbéèrè mi. Ẹ wá dáhùn ìbéèrè mi. Gbogbo ohun tó ń dùn mí lọ́kàn, ẹ wá ṣe fún mi. Ẹ wá ṣe fún mi. Ẹ wá ṣe fún mi. Sọ fún Ọlọ́run pé dá àyà tuntun sínú mi. Mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, ṣùgbọ́n ìwọ Ọlọ́run wá dá àyà tuntun sínú mi. Mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá. Sọ fún Ọlọ́run gẹ́gẹ́ bí o ṣe sọ nínú ìwé Sáàmù orí 51 ẹsẹ̀ 10. Dá àyà tuntun sínú mi, kò sì mú ayọ̀ ìgbàlà rẹ tọ̀ mí wá. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Tún máa gba àdúrà yìí sí Ọlọ́run wípé ire mi tó wà ní ìlà oòrùn, tó wà ní ìwọ̀ oòrùn, tó wà ní gúúsù àti ní àríwá, kí ọdún yìí tó parí kí ó tẹ̀ mí lọ́wọ́. Gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run pé ní orúkọ Jésù, ire mi tó wà ní ìlà oòrùn ni, ìwọ̀ oòrùn ni, àti ní gúúsù ni, àti ní àríwá, kó máa tẹ̀ mí lọ́wọ́, kó máa tẹ̀lé mi lọ́wọ́. Gbogbo àdúrà mi tí mo ti gbà sẹ́yìn nínú ọdún yìí, nínú ìbàdí ẹ̀kọ́ ọdún yìí kó parí nínú oṣù December yìí, kó máa tẹ̀ mí lọ́wọ́. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìwé Àìsáyà 58 orí 1 ó ní kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí yóò fi gbọ́. Máa sọ fún Ọlọ́run pé tó bá jẹ́ bẹ́ẹ̀, gbogbo àdúrà mi kí ẹ máa gbọ́ nínú oṣù yìí, nínú oṣù December yìí, kí n rí ìyanu, kí n rí ìyanu. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run yóò máa ṣe. Ọlọ́run yóò máa ṣe. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé Ọlọ́run kó wá yà ẹ́ lẹ́nu. Ọlọ́run kó wá yà ẹ́ lẹ́nu. Tí wọ́n á gba àdúrà Jábésì sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run bùkún mi ní tòótọ́ gẹ́gẹ́ bí Jábésì ṣe gbà sí Ọlọ́run. Sọ fún pé Ọlọ́run kó bùkún fún ọ nínú iṣẹ́ ni, nínú òwò ni, nínú gbogbo ọ̀nà ayé rẹ ni, nínú lọ́nà ẹ̀kọ́ rẹ ni, nílé ọkọ rẹ ni, ní ibikíbi tí o wà ni. Sọ fún Ọlọ́run kí ó bùkún fún ọ bí ó ṣe bùkún fún Jábésì. Jábésì tún gba àdúrà kan. Ó ní Olúwa sọ agbègbè mi di ńlá. Ìwọ náà yóò kọ sílẹ̀ báyìí, ó sì máa gbà á ládùúrà pẹ̀lú mi báyìí pé sọ agbègbè mi di ńlá. Olúwa sọ agbègbè mi di ńlá. Mú mi tóbi ní gbogbo ọ̀nà mi, lọ́nà ẹ̀kọ́ mi, níbi iṣẹ́ mi, nínú ẹbí mi. Sọ agbègbè mi di ńlá. Tí Ọlọ́run bá sọ agbègbè rẹ di ńlá, ìyẹn ni pé Ọlọ́run bùkún fún ọ. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Jábésì tún gba àdúrà kan. Ó ní kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi. Kí ọwọ́ Ọlọ́run kí ó wà pẹ̀lú rẹ. Ìwọ náà máa gbà sí Ọlọ́run pé kí ọwọ́ Ọlọ́run kó wà pẹ̀lú rẹ. Ìyẹn ni pé kí ààbò rẹ̀ kó dájú lórí rẹ, pàápàá jùlọ bí ọdún yìí ṣe ń lọ sópin. Kí ọwọ́ Ọlọ́run kó wà lára rẹ, kí ó wà lábẹ́ òjìji Ọlọ́run. Kí Ọlọ́run kó fi ìyẹ́ rẹ̀ bò rẹ́. Àwọn áńgẹ́lì rẹ̀ kí wọ́n máa ṣọ́ ẹ. Kí wàhálà kó má ṣe ṣẹlẹ̀ sí ẹ. Kí ìdààmú kó má ṣe ṣẹlẹ̀ sí ẹ. Ìròyìn ayọ̀ ni kó o máa gbọ́ títí ọdún yìí yóò máa fi parí. Máa gbà sí Ọlọ́run bẹ́ẹ̀. Ọlọ́run yóò sì máa gbọ́. Tún sọ fún Ọlọ́run pé kí ẹ̀mí rẹ kí ó má ṣe rí ibi bí ọdún yìí ṣe ń lọ sópin. Ohunkóhun tó jẹ́ ibi kó má ṣe ṣẹlẹ̀ sí ọ. Ẹ̀mí rẹ kó má ṣe rí ibi gẹ́gẹ́ bí Jábésì bí ó ṣe gbà. A rí pé àdúrà Jábésì yìí àkópapọ̀ rẹ̀ ni pé ó ń fẹ́ ìbùkún Ọlọ́run, ó ń fẹ́ ààbò Ọlọ́run, ó ń fẹ́ àmójútó Ọlọ́run
ó ń fẹ́ ọwọ́ agbára rẹ̀ nínú ayé rẹ̀. Ìwọ náà máa gbà á sí Ọlọ́run tó gbọ́ àdúrà Jábésì yóò sì máa gbọ́ àdúrà rẹ̀, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, máa yìn lógo fún ọwọ́ agbára rẹ̀. Ọlọ́run yóò máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o ṣe rò àti bí o ṣe rò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún ọ, yóò ṣe bẹ́ẹ̀ fún ọ ní orúkọ Jésù. Ó tún gba àdúrà sí Ọlọ́run pé ìwọ ọba tó ń gbàdúrà, mo fẹ́ kó o gbàdúrà mi, kọ́ mi bí a ṣe ń gbàdúrà àti kọ́ nípa agbára àdúrà. Wá sọ fún Ọlọ́run pé kọ́ mi bí a ṣe ń gbàdúrà, kọ́ mi bí a ṣe ń dúró níwájú rẹ, bí a ṣe ń kúnlẹ̀ níwájú rẹ tí a máa gbàdúrà sí ọ ní gbogbo ògbà. Olúwa kọ́ mi, Olúwa fi kọ́ mi, Olúwa fi kọ́ mi. Jẹ́ kí n jẹ́ ẹni tí ó máa gbàdúrà sí ẹ, ẹni tí ó máa dúpẹ́ lọ́wọ́ rẹ. Máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, Ọlọ́run yóò sì máa gbọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín. Ní àkókò yìí wọ́n máa gba àdúrà yìí, a ó sì máa ṣe àmín. Àdúrà tí a máa gbà fún wa ó dá lé bí ọdún ṣe ń parí lọ. Ẹ jẹ́ kí a dijú wa, ká tẹríba, ká sì máa ṣe àmín. Mo pàṣẹ sínú ayé wa nínú ọdún yìí, orí wa kò ní kọ àdúrà. Gbogbo àdúrà tí a ti gbà láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, Ọlọ́run yóò máa múṣẹ nínú ayé wa. Mo pàṣẹ àdúrà, mo pàṣẹ oríire. Ọwọ́ wa yóò máa bá gbogbo ohun tí a ti fẹ́, tí a ti ń rò, Ọlọ́run yóò máa ṣe fún wa. Mo tún pàṣẹ sínú ayé wa pé ẹlẹ́dàá rẹ kò ní kọ ire. Bí ọdún yìí ṣe ń lọ sópin, ire yóò bá ọ ní orúkọ Jésù. Mo pàṣẹ wípé bí ọdún yìí ṣe ń lọ sópin, ẹ̀mí wa kò ní lọ sópin, ẹ̀mí rẹ kò ní lọ sópin. Máa ṣàmín, máa ṣàmín. Bí ọdún yìí ṣe ń lọ sópin, ẹ̀mí wa kò ní lọ sópin. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Mo pàṣẹ ní orúkọ Jésù pé gbogbo ohun tó ń dùn wá lọ́kàn, tó ń wọ́n ọkàn wa fún rere, kí ọdún yìí ṣe ń lọ sópin, Ọlọ́run yóò máa ṣe fún wa. Ẹ máa ṣe àmín. Jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo pa á láṣẹ ní orúkọ Jésù pé Ọlọ́run yóò tún ìtàn ayé rẹ kọ sí dáradára. Bí ọdún yìí ṣe ń lọ sópin, Ọlọ́run yóò tún ìtàn ayé rẹ kọ sí dáradára. Gbogbo ohun tó ń wọ́n ọkàn rẹ fún ògo Ọlọ́run, Ọlọ́run yóò ṣe fún ọ. Mo tún wá sọ pẹ̀lú agbára Ọlọ́run pé àṣẹ ńlá tí ó jí Lásárù dìde ní ọjọ́ wọn ni yóò wá sínú ayé rẹ, yóò sì tún ayé rẹ ṣe. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀, yóò sì gbọ́ àdúrà wa. Mo tún wá sọ nínú ayé rẹ pé Ọlọ́run yóò wá sínú ayé rẹ, yóò sì jẹ́ kí ayé rẹ kí ó ní ìtumọ̀. Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ, yóò gbé ẹ dé ipò gíga. Bí ọdún yìí ṣe ń lọ sópin, gbogbo ohun tí òun fẹ́ yóò tẹ̀ ẹ́ lọ́wọ́. Torí náà mo pàṣẹ ohun dáradára fún ọ, Ọlọ́run yóò ṣe fún ọ ní orúkọ ti Baba àti ní ti Ọmọ. Àmín àmín. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ó tó di pé a wá sí ìdánidúró lónìí, fẹ́ ìtì rán wa létí pé àtìtó ètò wákàtí ìyanu máa ń wáyé ní ọjọ́ Sunday ní aago 9 ìyẹn Central Time, aago 10 ìyẹn ní Eastern Time. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ètò, à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. A lè polówó ọjà wa, a lè polówó ilé iṣẹ́ wa. Bákan náà ni a bá ní program tí a fẹ́ ṣe tó wà níwájú, a lè sọ ní orí ètò. Tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, a lè jẹ́ onígbọ̀wọ́ fún ìṣẹ́jú 5, fún ìṣẹ́jú 10, fún ìṣẹ́jú 15 àti jù bẹ́ẹ̀ lọ. Nọ́mbà tí a ó tẹ̀ láti béèrè ìbéèrè lórí jíjẹ́ onígbọ̀wọ́ àbí polówó ọjà 952-212-6527. Lẹ́ẹ̀kan sí 952-212-6527. Tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ àbí ẹ ní ìmọ̀ràn tàbí àdúrà ẹ̀bẹ̀, nọ́mbà tí a ó máa pè ní 203-275-7120. Lẹ́ẹ̀kan sí, tí a bá fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí a nílò ẹ̀bẹ̀ àdúrà, nọ́mbà tí a ó tẹ̀ 203-275-7120 tàbí wakatiyanu@gmail.com. Wákàtí ìyanu, wákàtí àti ìyanu yẹn àìkàn ló wà láàrin rẹ̀. wakatiyanu@gmail.com. Tí ẹ bá ti kọ̀wé sí wa, a ó rí gbà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní. A dúpẹ́ pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ alámọ̀jútó ètò Alhaji K.C. Badru. Ọlọ́run yóò máa fún yín ṣe títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé
lórí ètò wákàtí ìyanu. Àánú Ọlọ́run yóò máa bá wa gbé, yóò sì dì wá mú dópin ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín àti àmín. Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu, kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o.